ẹ bá wo ọ̀rọ̀ ètò ààbò tó wáyé nílẹ̀ Yorùbá báyìí, pàápàá jùlọ báwọn agbésùnmọ̀mí ṣe jí àwọn akẹ́kọ̀ọ́, àwọn kéékèèké léńjeléńje bí wọ́n ṣe jí wọn gbé níjọba ìbílẹ̀ Oríire, dàsìkò yìí wọn ì rí wọn gbà jáde. Sunday Igboho wá bọ́ta, ó ní òun ti ṣèdásílẹ̀ ìlú Ẹkùn, òun ṣetán láti gbéná wojú agbésùnmọ̀mí, pé ọwọ́ ìjọba pàápàá gómìnà olókù tí kò fún un ní àṣẹ. Ikọ̀ Àmọ̀tẹ́kùn náà wà. Àmọ̀tẹ́kùn yìí la fi ń dẹ́rù ba àwọn jàǹkóríkò. Wọ́n kúkú wá gbé agbésùnmọ̀mí kúkú wá wọlé wá wẹ́rẹ́, wọ́n sì ṣe bẹ́ẹ̀ ṣọṣẹ́. Nǹkan kan fún òfèrò náà gbá. Ṣé kò dojú ti ìran Yorùbá? Sunday Igboho tó náà tún wá ní ìlú Ẹkùn, òun ò fi rẹ́yìn ètò ààbò tó mẹ́hẹ̀ yìí, iṣẹ́ òun ò tún ṣeé ṣe. Bẹ́ẹ̀ bá tún wá wò ó pàápàá lórí ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ pẹ̀lú Sunday Igboho àti ìjọba àpapọ̀ láyé Buhari, kí ni àmọ̀ràn tẹ́ fún Sunday Igboho náà lórí ẹ̀? Gbogbo etí tó ń gbọ́ mi, bí ẹ̀mí bá ṣe darí mi àti bí òye mi bá ṣe mọ, ìmọ̀ràn ní má gbà o. Ẹni dá ìmọ̀ràn mi nù, ẹ má da èmi náà nù. Lórí ọ̀rọ̀ ìlú Ẹkùn, ẹ jẹ́ kẹ́mi kọ́kọ́ béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi olóyè Sunday Igboho pé sí ẹgbẹ́ nílùú Ẹkùn ni àbí iléeṣẹ́ elétò ààbò. Tó bá jẹ́ pé ẹgbẹ́ ni kó sọ fún wa, ká ní iléeṣẹ́ elétò ààbò ni kó jẹ́ á mọ̀. Ìlú Ẹkùn Security Network. Tó bá jẹ́ pé Ẹkùn Security Network ni, ó ní ìpele kéèyàn tó lè ní security company ní Nàìjíríà. Ṣé pé nígbà kan Ministry of Interior ló ń fún wa ní license, pèpè mí náà involve. Bọ̀ nígbà tá a fi rí bí ọdún bíi mẹ́wàá or mẹ́ẹ̀ẹ́dógún sísìn, ìjọba àgbà náà láyé ìjọba bàbá wa Ọbásanjọ́, wọ́n ti gbé sí abẹ́ àwọn civil defence. Wọ́n wá kọ̀wé ẹ̀ síta. Tẹ́ bá wá wò ó, nígbà yẹn tó ti gbéwò yẹn síta pé ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe iléeṣẹ́ tó jẹ mọ́ aládàáni ètò ààbò, private security, nǹkan báyìí lẹ máa ṣe pẹ̀lú iléeṣẹ́ tá à ń pè ní CAC, Corporate Affairs Commission, láti iye tí ò níye dé ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá, which is 10 million shares. Ó ní ẹ̀ tó kéré jù tẹ́ fi dá iléeṣẹ́ yẹn lẹ̀ kí ilé ẹ̀ka ìjọba tá à ń pè ní CAC tó ń forúkọ iléeṣẹ́ sílẹ̀ kẹ́ tó lè ṣe. Tẹ́ bá fẹ́ ṣe, ẹ gbọ́dọ̀ ní èèyàn tó jẹ́ ẹni tó ti ṣe iṣẹ́ ìjọba ológun tàbí ọlọ́pàá tàbí road safety tàbí kankan rí, yóò wà lára àwọn director ẹ̀. Ìlànà àkọ́kọ́ ṣe nù. Tá bá ti wá ṣèyẹn tán, tíwèé ẹ̀rí ti wá látọ̀dọ̀ CAC, yóò wá kan kankan operation license kẹ́ ẹ tó tẹ̀lé polongo pé mò ń ṣe nǹkan kankan. Nínú ti operation license yẹn, wọ́n wá wò ó, sẹ́ni yìí o tó dá kínní ilẹ̀ o, ṣé ò ní criminal activities kankan rí? DSS ó ṣèwádìí. Àwọn iléeṣẹ́ tó jẹ́ iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ náà ó ṣèwádìí. Ṣé ò ní criminal case kankan rí tí wọn ò fàbùkù kankan kan rí? Ẹ ti gẹ́ta àwọn nǹkan tí mo sọ yìí. Nígbà táwọn bá wá parí tiwọn tán, wọ́n wà irú uniform ló fẹ́ máa lò, irú bó ṣe fẹ́ máa operate, irú department wo ló fẹ́ operate nínú iṣẹ́ aláàbò. Gbalẹ̀ tó wá lé ní license tó jẹ́ ìwé pé ó ti dángájíá láti pèrè ẹ̀ ní iléeṣẹ́ elétò ààbò tàdáni. Gbogbo tá a wá sọ yìí nísìn, ọ̀rẹ́ mi ò tí ì yanjú ẹ̀, bọ̀ mo nígbà kó ti gba ti CAC tó fi ń pariwo òru ẹkùn, ọ̀rẹ́ mi ni. Ṣùgbọ́n ṣe mọ̀, ọ̀rẹ́ tẹ̀yàn bá sọ pé yàtọ̀ báyìí, tó bá ní bó ṣe fẹ́ ṣe ti tó nìyẹn, àmọ́ èèyàn jura wa lọ, adẹ̀súnmọ̀ ìjọba jura wa lọ. Òun ló mọ ibi tó bá dé. Bọ̀ bẹ́ẹ̀ tó ẹ ṣe wà nìyẹn nípínlẹ̀ Nàìjíríà, gbogbo ìpínlẹ̀ Nàìjíríà yìí, anybody tó bá fẹ́ dá iléeṣẹ́ elétò ààbò àdáni lẹ̀, wọ́n ṣe tó. Tán bá wá ríyàn sọ pé kò rí bẹ́ẹ̀, bóyá kan challenge mi lọ́jọ́ iwájú.
ní ẹlẹ́ẹ̀kejì ṣe rí olóyè Sunday Igboho ẹni takọta ọmọ líle ni tó dẹ̀ nígbàgbọ́ nú òmìnira ilẹ̀ Yorùbá ọ̀kùn gbọ́mọ̀ bírò ẹ̀kùn ṣe wáyé àwa mọ̀ àwọn tó ní kó lọ ṣe ọmọ wọn ní tó dẹ̀ fẹ́ ṣe yẹn tí gbogbo world of benefit ni gẹ́gẹ́ bí orúkọ owó àti ìmọ̀nìyàn rẹ̀ wọ́n kì í tẹ̀lé mọ̀nà tó tọ́ ẹni tẹ́ bá ń gbọ́ mi ìmọ̀ràn ni o gọ́fúnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní gbogbo igbó yẹn o àrí local government mẹ́wàá tó súnmọ́ gbó yẹn wọ́n á ní kó má sí nǹkan kan ìrìnnà tàbí nǹkan kan nínú ẹ̀ àmọ́ tí gọ́fúnà ń ṣe lọ́wọ́ o àmọ́ tí wádìí ṣe lọ́wọ́ o wọn ò tí ì gbé ẹ́ńbágò yẹn kúrò ńbẹ̀ ẹ ti wọgbó lọ ẹ fly drone ta ló approve ẹ àwọn ìjọba tán kó lẹ́yìn nífẹ̀ẹ́ dárúkọ ni àwọn ìjọba tán kó lẹ́yìn tó wọ pullover tán kọ orúkọ àwọn ìjọba aláàbòsí ta ló fi sí wọn sílẹ̀ tíjọba àpapọ̀ ló ní kó lọ bẹ̀ ni àbáwọn wo gbogbo nǹkan tó bá máa kọlù ìjọba ẹ má jẹ́ àṣẹ nítorí òṣèlú ni mo sọ ní iṣẹ́ kan jọkọ̀ pé wọ́n ti ń fi òṣèlú ṣiṣẹ́ ààbò orílẹ̀-èdè tó báyà ti mú òṣèlú wọnú sí ààbò yóò mọ̀ parẹ́ ni oníṣẹ́ ààbò dájú ó ní o ẹ má gbóṣèlú wọnú ẹ̀ kò tí ò bá jóṣèlú kí ni Sunday lọ sínú igbó síjọba àpapọ̀ ló ní kó wọbẹ̀ lọ ni kó fly drone kò lágbára ẹ̀ ọtí nísìn ojú táwọn kan fi ń wo ọ̀tọ̀ ni nígbà tí mo pa àwọn èèyàn kọ̀ọ̀kan ìní dárúkọ ọ̀dọ̀ àwọn tó bá ń gbọ́ kínní wọn á mọ̀ pé ṣìnà sọ́rí mo ní the only solution fáwọn ọmọ tó wà láàbò yẹn tó wà nínú àhámọ́ yẹn èèyàn méjì ló lè ṣe fún wa ẹni àkọ́kọ́ ni ààrẹ ẹni kejì oní chief of air staff a ní ẹ̀rọ òfurufú tó lè sọ gbogbo tí ń bẹ ń bàdẹ̀ yìí láàrin 24 hours gbogbo bí kọ́nà kan dú nílẹ̀ Ìbàdàn yìí tí ó sọ fún wa láàrin 24 hours ó túmọ̀ sí pé ẹni tó jẹ́ olórí àwọn air force tó jẹ́ jagunjagun wọn air staff ló lè wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó dẹ̀ kó àwọn ọmọọṣẹ́ wà láàrin 72 hours kápá pé kò ń ṣe 24 hours 48 hours kan fún wa pé sáwọn ọmọ yẹn wà láyé wọ́n wà láyé wọn ò sí láyé kámọ̀ láàrin 72 hours wọ́n gbọ́dọ̀ pa àwọn ẹ̀ bọ́ta tó wá pé lóòótọ́ àtijọba àpapọ̀ àtijọba àpilẹ̀ wọn ò fi ọ̀rọ̀ yìí sí ọ̀rọ̀ àwàdà wọn ò mọ fi wá sòṣèlú tí ò yẹ 72 hours yẹn fọ̀ sógbà àwọn ẹ̀ bọ́ta 72 hours because nínú ètò ààbò àgbè kankan ní ìjọ̀gbọ́n mẹ́ kinetic operations kọlù gbèlú báwọrùn ìyẹn wà mẹ́ tábàtí wọn pé non-kinetic operations òní àmọ̀ràn sọ pé ẹja dóòlà ẹja bẹ̀bẹ̀ ẹja ṣe kinní kan àwọn ọgbọ́n oríṣiríṣi mo sọ fún àwọn tá a jọ wà ń bí oṣù kan nísìn pé n tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn o n tá a lè ṣe ni tá a bá rí report látọ̀dọ̀ àwọn DSS tá a bá rí report lọ́dọ̀ àwọn Air Force pé déédéé ibi tí wọ́n wà nínú igbó agbèjì tá à ń sọ yìí wọ́n wà sọ distance tó wà sí Ìbàdàn distance tó wà s'Ógbómọ̀ṣọ́ tó wà sí Gbẹ̀tì tó wà sí Ìgbòho tó wà sí Ìlọrin tó wà sáwọn ọdún tó wà láyìíká bẹ̀ gbogbo ojú tá a bá wá rí distance yẹn la máa fà àwọn ọmọ ogun sí OPC ni o Àgbẹ̀kọ̀yà ni o sójà ni ọlọ́pàá ni o tó bá ti ṣe àwọn nǹkan tó yẹ kán ṣe tán wọ́n wá wọgbó wọ́n á rí i pé ààyè láàbà àwọn ọmọ yẹn wọ́n lè ti rí bákan dábà wọn láàyè ọtí nítorí pé aṣojú ilé ìfáwọn kan wọn wò wá pa àmọ́ tá à ń sọ wọn kò pé jọ kẹrin àwọn yẹn fọ̀ sí nìbàdàn àtẹ̀gbọ́n kankan pé gómìnà sọ pé wọ́n wà lálàáfíà láti bí ọ̀sẹ̀ mẹ́ta tí gọ́fìnà ti ní wọ́n wà lálàáfíà àárá àwọn ọmọ yìí ìwọ tó wájọ rẹ mi wọ́n dìde ò fly drone kí ni rìpọ́ọ̀tì drone níbo náà wà tí tó máa fly drone kéèyàn fly drone nídò
kó wá ló fẹ́ máa sọ rìpọ́ọ̀tù tí ń tẹ̀lẹ̀ ní Mọ́kọ́lá, àbó fẹ́ sọ rìpọ́ọ̀tù tó ṣẹlẹ̀ lókè Àdó, àbó fẹ́ sọ tí ṣẹlẹ̀ ní Mọ́nàtà, ṣe pé yóò parọ́. Àwọn drone kéékèèké yẹn ó níbi tí ability wọn mọ̀, but àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀rọ àwọn ayárafẹ́fẹ́ àwọn Air Force tó jẹ́ àwọn ológun ojú òfurufú ló lè sọ ipò táwọn ọmọ yìí wà fún gbogbo àwa tájọ́ mọ̀ yìí. Táwa sọ pé gbogbo wa ò ẹja pawọ́pọ̀. OPC 1 million ò lè ṣe, ìlú ẹkùn 1 million ò lè ṣe, Àgbẹ̀kọ̀yà 1 sójà gan ò lè ṣe. Until tó bá rí report látọ̀dọ̀ Air Force pé ipò táwọn ọmọ yẹn wà ní, ó ṣe wá design sí confrontation ni àbí no confrontation.